ìyà ọ̀nà méjì. Lẹ́yìn tí wọ́n ja baálé ilé kan lólè tán, àwọn adigunjalè tún fipá bá ìyàwó rẹ̀ sùn níṣojú ẹ̀. Mẹ́ta lára àwọn adigunjalè kan tí wọ́n lọ ja ọ̀gbẹ́ni Mudan Ibrahim tó ń gbé lágbègbè Sórí níjọba ìbílẹ̀ Ringim nípínlẹ̀ Jigawa lólè tí wọ́n tún fi tipá bá ìyàwó rẹ̀ sùn lọ́wọ́ àwọn ọlọ́pàá agbègbè náà ti tẹ̀ báyìí o. Àwọn mẹ́ta ọ̀hún ni ọ̀gbẹ́ni Abubakar Isa, ọ̀gbẹ́ni Umar Ibrahim àti ọ̀gbẹ́ni Umar Nasara tí gbogbo wọn ń gbé lágbègbè Ringim kan náà. Aláròyé gbọ́ pé ní nǹkan bíi aago 7 àṣálẹ́ ọjọ́ 17 oṣù kẹta ọdún 2024 yìí ni àwọn ọ̀daràn ọ̀hún ya wọ inú ọgbà ilé Mudan tó wà lágbègbè Sórí tí wọ́n sì jí àpò ata wẹ́wẹ́ 5 gbé. Lẹ́yìn tí wọ́n jí ata rẹ̀ tán ní ọ̀kan lára àwọn oníṣẹ́ ibi náà bá tún nawọ́ mú ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ tọ́jú orí rẹ̀ kò ju 20 ọdún lọ. Wọ́n fipá bá a sùn níṣojú ọkọ rẹ̀, lẹ́yìn náà ni wọ́n sá lọ. Ọ̀gá ọlọ́pàá pátápátá nípínlẹ̀ náà CPAT Abdullah tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kẹta ọdún yìí sọ pé ọ̀gbẹ́ni Mudan tí wọ́n bá ìyàwó rẹ̀ sùn níṣojú ẹ̀ ló wá fọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá létí táwọn sì tètè bẹ̀rẹ̀ ìwádìí abẹ́nú nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ọ̀gá ọlọ́pàá náà ní nǹkan bíi aago 7 àṣálẹ́ ọjọ́ 17 oṣù kẹta ọdún yìí ni àwọn ọ̀daràn ọ̀hún lọ ja Mudan lólè nílé ẹ̀. Gbogbo wọn ni wọ́n mú àdá olójú méjì dání, wọ́n jí ata àpò 5 gbé, wọ́n tún fipá bá ìyàwó ilé ẹ̀ sùn níṣojú ọkọ ẹ̀. Mudan yìí ló wá fọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá lágbègbè náà létí. A ṣèwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún, a sì ti fọwọ́ òfin mú àwọn ọ̀daràn ọ̀hún níbi tí wọ́n wà. Àwọn pàápàá ti jẹ́wọ́ pé lóòótọ́ làwọn hùwà láabi ọ̀hún o. Ọ̀gá ọlọ́pàá yìí wá ní àwọn máa tó fojú gbogbo àwọn ọ̀daràn náà balé ẹjọ́ kí wọ́n lè jìyà ẹ̀ṣẹ̀ wọn. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.